lẹ̀ lọ́ọ̀sán yìí. ọmọ mi ni. èmi lórí ẹja sálẹ̀ odò. olórí ẹja sálẹ̀ odò. kí wọ́n lóde tí òjò orí nǹkan ṣe fún mi lónìí. mi gbọ́. ọlọ́àbọ̀ ṣe jẹ́ ni. bó mo jẹ́. ọlọ́àpẹ́ gbogbo agbára tó ń lò yàtọ̀ lọ́hùn ni. tí èbá ṣe bẹ́ẹ̀ yẹn. àbámu kẹ́lẹ̀ mi ọ̀sẹ̀. èmi àti ẹ. bẹ́ẹ̀ ni bí kú lóloko ni bí tàkúté ni ọyá jẹ́ àpàdé sálẹ̀ odò. èmi àti ẹ sálẹ̀ odò. ẹ̀mí bàbá rẹ̀ ò gbé. ẹ̀mí ìyẹ́pẹ́jà ò gbé. olókùn tí ń jẹ́ bàbá ilé kò ó dá mi mà. àyà ìsáwùrú lẹ́nu tiẹ̀. kémi pàdé rẹ̀. ó béèrè mi lọ́wọ́ àtùpà ni. ó béèrè mi lọ́wọ́ àtùpà ni. agbóolé bo ni wọ́n wà ní ìsàlẹ̀ omi. tábánítà ní sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tó ń àdírẹ́sì má jẹ̀mú omi sọ pé ṣèyí kẹ́ni a fi àgbẹ́sìgá aka power. ṣé n sáré gbàdúrà fáwọn tó ń gbọ́ mi lórí afẹ́fẹ́. ibikíbi tá a dé ìṣẹ̀dá rẹ mọ́ àtiwọ́ tó ń bẹ́lẹ̀ àgbà yìí ó yá ìṣẹ̀dá rẹ jọrọ. so gbọ́ bí ẹ̀mí àǹjẹ̀nú omi ṣe ń sọ̀rọ̀ lára èèyàn. mi ò fẹ́ mẹ́tí ń ṣe ọ́ bó bá dé power city yóò kà. ìlú agbára. ìlú agbára ló wà. níbi táwọn ọ̀lẹ́ ti wá ń gba agbára kan lè ba àráyé gbé. ó ní tí kì bá ṣe pé ọlọ́run ló rán wa láàyè yìí ni òun ò bá mi mú nǹkan lẹ̀. jọ kí ló bá ṣe náà ká sọ pé ó débí ó lọ bá agbára èṣù lára mi àbó bá bára ń jẹ̀nú àbó bá agbára tewé tegbò kí ló bá ṣe fún mi náà. ó tẹ̀ fún mi ni. ìṣe kí ni. ó tẹ̀ fún mi. kí ni jẹ́ tẹ̀ fún mi. ó tẹ̀ fún mi. màá tẹríba fún ọ. ṣùgbọ́n báyìí tó bá gbọ́dọ̀ Muhammadu Rasulullah yìí gbọ́. kò sí ní tó ṣe fi kó fi ilẹ̀ lọ. mo wá dúró nínú agbára ìmọ́lẹ̀ mọ́. tó bá yẹ pé yìí náà la túlẹ̀ lọ́sàn-án tá a fi lọ múra tìrọ̀lẹ́ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. wà á dúró ìgbà tó ti ń wá ọmọ píríọ̀dù ẹ̀wọ̀n mu pamọ́ mo máa gbàdúrà fún ní ìsìn ẹ̀jẹ̀ ni ó sàn délé píríọ̀dù yẹn máa wáyé ní ìsìn.